إلى مولانا شيخ بكر حقيقي تجمدهم الله برحمته آمين. السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run. Atọrọ ọ̀pọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ọ̀sẹ́lá Ànábì Muhammad. Akíjàmá Mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. Bákan náà kí bàbá wa Gandhi. Àlékún ẹ̀mí gígùn àlàáfíà ara kọlọmbá sí fún àwọn kábíyèsí wọn. Náà, ẹ̀rí àkọlé mi pé mo sọ síbẹ̀ pé ẹ kìlọ̀ fún Mufti Ìwó ó ṣe kọjá yìí púpọ̀. Gbogbo ayé ẹ̀yin ìjọba ẹ kìlọ̀ fún Mufti Ìwó, ẹ̀yin Mùsùlùmí lápapọ̀ ẹ pé Mufti Ìwó kẹ́ kìlọ̀ fún Mufti Ìwó. Ìkọjá yìí náà pọ̀ jù. Ìwà àrífín Mufti Ìwó ìwà pọ̀ jù. Ní tó da Mufti Ìwó àti ọba Ṣọ̀ún pọ̀ mi ò mọ̀. Tí Mufti Ìwó fi lè kọ sórí program ẹ̀ pé wọ́n ní fún ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. In tí Mufti Ìwó tó ń wọ́nu bàbá wa Ṣọ̀ún fún mi ò mọ̀ kó tó wá di pé yóò dogun yóò dọdẹ o ni mo fẹ́ sọ báyìí kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n àgbàgbàkẹ́ tètè dá sí torí tí ó tó nǹkan ní máa ń dogun gbogbo ọ̀nà pátá ni Mufti Ìwó àtàwọn ẹ̀mẹ̀wà rẹ̀ náà ń wọ́nà láti gbà fi Islam dá ogun kalẹ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo ọ̀nà pátá ni Mufti Ìwó àti àwọn ẹ̀mẹ̀wà ẹ̀ ni wọ́n ń wá ọ̀nà láti fi Islam dá ogun kalẹ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ dógun ẹ̀sìn sílẹ̀. Nítorí mo wo kílípù ní àná níbi tí Mufti Ìwó tó ti wọ aṣọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tó wọṣọ wáyé tó dé fìlà dúdú yìí, níbi tó ti ń lérí tó ń sọ wípé àwọn òwò ẹni tí ó yọ àbá àtọ́líá kúrò ní orí múmbàrí Ògbómọ̀ṣọ́ tí ó wà fi àbíbù síbẹ̀ àwọn fẹ́ wò ó. Nítorí wá ṣe mílẹ̀ mọ́ bẹ̀ ni wípé bóyá Mufti Ìwó níbàtàn pẹ̀lú Ògbómọ̀ṣọ́ ni yóò sọ fún wa. Bóyá bìlí pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ lagọ̀ tó àbílà dìdìrì tó yóò sọ fún tó fún ní confidence tó fi lè ń sọ pé àwọn òwò ẹni tó fẹ́ mú àbẹ̀ tálíà kúrò lórí múmbàrí Ògbómọ̀ṣọ́ yẹn. Mufti Ìwó sọ fún wa ibi tí wọ́n ti pín ajá tó ti kan lè mọ́mù tiẹ̀. Apá ibi tí ọ̀rọ̀ ìsìláàmù Ògbómọ̀ṣọ́ ti gbé kàn wọ́n ní Ìwó tí Mufti Ìwó fi wá ń dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Mufti Ìwó sọ tí kìí bá ṣe pé ó mọ̀mọ̀ fẹ́ dá ogun ẹ̀ sílẹ̀ tó fi lè lórí láyà mọ́ kọ lẹ́tà wípé kí mú odidi ọba àlú ó sọ́ra kó ń wọ́nu ọba àlú. Ókè tó bá wọ́nu mú bàbá Ṣọ̀ún tí wọ́n bá gba wọ́n níhùn kẹ́dàkùn ẹ béèrè lọ́wọ́ Mufti Ìwó pé kí ló fẹ́ ṣe o. Ọ̀rọ̀ ìsìláàmù Ògbómọ̀ṣọ́ níbi tó gbé kan Mufti Ìwó kò kàn mí ò mọ̀ rárá. Wọ́n ní wọ́n ń jà lọ́rùn kò kan ara ayé. Ọlọ́mọlọ́mọ òun ò dá ẹ̀yin wá ló ràn yín lẹ́rù lánàá. Ẹlẹ́gbẹ̀dẹ̀ ẹ̀sìn ṣé kò sí Mùsùlùmí nínú Ògbómọ̀ṣọ́ àbí Ìwó ni wọ́n ti wẹ Ògbómọ̀ṣọ́ sí ìsìláàmù. Àbí lọ́dún tí Ògbómọ̀ṣọ́ títí ń jẹ́ Mùsùlùmí wọn táwọn Mùsùlùmí ti ń bẹ́nu Ògbómọ̀ṣọ́ ń bọ́ ní Mufti Ìwó wà lọ́tún wọn ti ń ṣe ìsìláàmù ń bẹ̀. Tí Mufti Ìwó wá fẹ́ bùgàdà látòdì ní Ìwó lọ́nà fò wá sí Ògbómọ̀ṣọ́ mọ́ wá bá wa ṣèdájọ́ ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ tó fi ń sọ wípé ní ẹnìkan ni wọ́n lè fi bẹ̀ ẹnìkan ni wọ́n lè yọ tó pa agbára tí ọtọ́rìtì tí Mufti Ìwó ní yóò sọ fún wa lórí ìsìláàmù Ògbómọ̀ṣọ́ tó fi ń ṣe filenge. Nígbàtí ẹnìkan ò lórí láyà láti wá sí Ìwó wá bá yí pàṣẹ sí ti Ìwó tí Mufti Ìwó wá bùgàdà wá sí Ògbómọ̀ṣọ́ tó fẹ́ máa pàṣẹ àtàwọn lórí láyà yìí sọ pé kí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gbóhùn wọ́nu ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ fún kíni. Nígbàtí wọ́n fi tálíà jẹ ìmáàmù ìlú yálà ó fèrú jẹ́ ni o yálà ó kùfùkù jẹ́ ni o kò sẹ́ni tó mú ṣe dìmáàmù. Ó wá di ìmáàmù tán nìyẹn. Ànábì ní kún ìmáàmàn ń jẹ́ àlùkà tí wọ́n bá yàn ọ́ máa jẹ́ ìmáàmù. Nígbà tó bá dẹ̀ ń jẹ́ ìmáàmù ṣé nígbà tí àná Muhammad
sallallahu alayhi wa sallam tí ń bẹ ní imam tí ń bẹ ní aṣáájú ẹ̀sìn ṣerúwà gbéraga ṣerúwà kò sẹ́ni tí ó bí mi tí ń pẹ̀lú àwọn sàhábà rẹ̀ nìyẹn. alkuhani law kunta fazzon galizol qalbi lanfaddu min hawlika, tó bá bìlífù wípé ìwọ lọ̀gá wọn ìwọ lólórí wọn ò ní gbọ́ sí wọn lẹ́nu, ó mọ̀ tẹ̀wọ́n lójúmọ́lẹ̀ ó mọ̀ ṣe bó ṣe wù ẹ́, wọ́n á pa ẹ́ tì wọ́n á sọ ẹ́ nìwọ nìkan. lórí múmbàrí tìlú tí wọ́n ti ń jẹ ìmáàmù ń bẹ̀ kí tọ́líà ó tó dé, tọ́líà wá débẹ̀ ó wá ń ṣe bàṣàbàṣà, ó ń ṣe yàlàyàlà ń bẹ̀, ọba àwúrú àti gbogbo àwọn ọmọ ní wá láwọn òfẹ́ mọ́. mufti Ìwó wá ní kí wọ́n kó fò kan nìṣó, ó dà pé mufti Ìwó ní mission. gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tí aráàlú òkèèrè kan tí aráàlẹ̀ ẹgbọ́ kan jẹ̀mọ́ tó bá lè fò wá láti ìlú ẹ̀ tó wá ń pa àṣẹ authoritatively lé odidi Ògbómọ̀ṣọ́ lórí, ọmọ Ògbómọ̀ṣọ́ láti ilẹ̀ yàtọ̀ òkè òkun, kìí ṣe ọba nìkan tí wọ́n ń sọ fún pé kó sọ́ra ẹ̀ o. ní Nàìjíríà àti ní gbogbo abroad pátápátá, wọ́ọ̀dù tí mufti Ìwó tó ń kọ sórí prógráàmù ẹ̀ wípé warning fún ọba Ghandi Ògbómọ̀ṣọ́, kìí ṣe ọba Ghandi ló kọ sí ní sí gbogbo Ògbómọ̀ṣọ́ ìtàlì àtàfà àti pásọ àti gbogbo tí jẹ́ Ògbómọ̀ṣọ́ òun lárákùnrin yìí pè lẹ́jọ́ yẹn. ẹ jẹ́ kí kájọ́ kó jẹ́ kó mọ̀ wípé ìlú Ògbómọ̀ṣọ́ kìí ṣe ìlú kéréje táàfà àkàtà yóò mọ̀ tó lè halẹ̀ mọ́ o. ẹlẹ́ẹ̀kejì ń bẹ, arákùnrin yìí sọ wípé tọ́líà ni olórí ẹ̀sìn ìsìláàmù l'Ógbómọ̀ṣọ́ kìí ṣe ọba Ghandi. ẹ dákun ní gbogbo òlú níjọtáyé ti ń jẹ ayé tí èèyàn bá jẹ ìmáàmù àbí ọba àlú ní ìmáàmù ó wà, ọba Yorùbá jẹ́ mùsùlùmí, ọba Yorùbá jẹ́ kìrìsìtẹ́nì, Yorùbá bọ̀ wọ́n lọ́ba lónìí ìlú, ọba lónìí ilé, ọba ló lóhun gbogbo. ṣé nígbà táwọn ìlú kan tí wọ́n wo wúlígáàsì kan ṣoṣo tí wọ́n gbé adélé lórí tí wọ́n pè yẹn ní ọba ẹ̀sìn tí yẹn ń ṣe rádaràda látijọ́ tó ti wà lórí oyè tó lóun ń jàjẹ ẹ̀sìn, ẹ dákun ṣé ẹnìkan bá wọn dá sí pé wọ́n ṣe ṣe bẹ́ẹ̀? ṣé ẹnìkan bá wọn fà pé wọ́n ṣe ṣe bẹ́ẹ̀? ṣebí tó wù wọ́n nílùú ìlú wọn ṣebí ni wọ́n ṣe yẹn. kí ló wá kan arákùnrin mufti Ìwó pẹ̀lú tá à ń ṣe l'Ógbómọ̀ṣọ́? òun àtàwọn mẹ́wàá rẹ̀ bíi Saidi Shittu wá ní wèrè làwọn, àwọn kò wèrè wá s'Ógbómọ̀ṣọ́ láti wá jà, láti wá ìpòsì Tọ́líà lé wa lórí pé dandandandan láàfẹ́ akọ̀ Tọ́líà tẹ́nìkan ò mọ̀ rí, táwọn tó gbéra rẹ̀ ní pé òun jẹ́ ọmọ wọn sọ páwọn ò mọ̀ rí. Tọ́líà yẹn lọ́wọ́ fẹ́ ìpòsì lé wa lórí. ìbájẹ́ pé gbà tí Tọ́líà tó dé orí oyè ó wù àbí ọmọlábí, ta ní ò kì bí ẹrú? wọn ò ní kì bí ẹrú náà. Yorùbá ní fúnra òfà oní òpèrè lẹ́rú. tí Tọ́líà bá mọ ìwáwù, tí Tọ́líà bá mọ ìṣeéṣe, tí Tọ́líà bá lẹ́kọ̀ọ́, tó bá yẹ pé lóòótọ́ Tọ́líà lo ìmọ̀ lórí múmbàrí Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni tí ó gbógun tì. àmọ́ gbà tí Tọ́líà débẹ̀, ẹbẹ́ yìí náà rèé, ẹbẹ́ yìí Àjàlá tá ń nà ọ́ tá ń báyé Tọ́líà jẹ́ tí ìbá ṣẹ̀yìn. ṣẹbẹ́ yìí náà lẹ́kọ̀ọ́ kúkú bá burúkú fún un tẹni ó máa bú bá kó máa bú àwo. ṣẹbẹ́ yìí náà lẹ́tí ti kùtì wọ́n tẹ̀tẹ̀ ń tẹ̀ mọ́mú l'Ógbómọ̀ṣọ́ ni ó ṣe dórí akáyín Tọ́líà tó wá dákàrà dégun. ìyẹn kọ́ ni pọ́blẹ́mù ni o, ọ̀rọ̀ ti Tọ́líà kọ́ ni pọ́blẹ́mù ni mọ́. bí ó ṣe ọ̀rọ̀ mufti Ìwó, gbogbo ayé ẹ kìlọ̀ fún mufti Ìwó, wọ́n ní nìyẹn ẹ kìlọ̀ fún mufti Ìwó. ọ̀rọ̀ ẹ̀sìn Ògbómọ̀ṣọ́ kò kan mufti Ìwó rárá. àwọn àfáà ń bẹ ní Ògbómọ̀ṣọ́ kẹrin tí wọ́n lè ṣèdájọ́ ẹ̀sìn ìlú wọn, kí mufti Ìwó lọ jókòó jẹ́ tó bá bìlí pé owó kan bẹ, owó wèrè kan bẹ lọ́wọ́ òun tó ń fẹ́ fi jagun àbí tó ń fẹ́ fi dábìtì náà lẹ̀ bí kùdú láti láìlẹ̀ àti wọ́n gba ẹ̀wọ̀n ní òkú sí. torí pé Ànábì sallallahu alayhi wa sallam, Ànábì ní dáa máa yẹ̀rí ìbùkà ilẹ̀ máa la yẹ̀rí ìbùkà. ọ̀rọ̀ ìsìláàmù Ògbómọ̀ṣọ́ bí agbára àwọn àfọ́ Ògbómọ̀ṣọ́ ṣe ká àmọ́ tó wá jẹ́ pé mufti Ìwó ni ó máa wá bá wọn ṣèdájọ́ ọ̀bẹ̀ kò yé mi. tí mufti Ìwó fún wa kọ èdè àbùkù ránṣẹ́ sí ọba Ògbómọ̀ṣọ́ wípé kọ́ba Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ àwọn ní ìfọba Ògbómọ̀ṣọ́, ọ̀rọ̀ tó wà yìí tètè ń gbà ní. kí mufti Ìwó sọ́ra
èmi pariwo báyìí gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá tẹ̀ ń dé àfà nínú ìlú kan oríṣiríṣi ẹgbẹ́ ló ń bẹ ń bẹ oríṣiríṣi mọ́níhàjù ló wà ń bẹ àbí kí n pè níjọ tí ó fi yé ẹ̀yin èèyàn ìjọ kan ní tàwọn alákatá títí tó pèrè àwọn ní sàlàfíà yìí tí tọ́líà yìí náà ń jẹ́ kan lára wọn àwọn tó ti lẹ́yìn tó fi dórí ìmáàmù náà rè agbára agídí àtowó agídí tí wọ́n fi gbé débẹ̀ náà rè kì í ṣe pé ojúbọ̀rọ̀ ló fi débẹ̀ ìjọ kan ní tí wọ́n tó pèrè àwọn ní sàlàfíà inú Ògbómọ̀ṣọ́ ló wà Tìjàní àbẹ́nu Ògbómọ̀ṣọ́ tí wọ́n lọ kánrin Kàdìrí àbẹ́nu Ògbómọ̀ṣọ́ tí wọ́n lọ kánrin mùsùlùmí ni wọ́n Amadi àbẹ́nu Ògbómọ̀ṣọ́ tán lọ kánrin Nẹ́sífàtì àbẹ́nu Ògbómọ̀ṣọ́ tí gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n ń jẹ́ mùsùlùmí bí mufti wọ́n ṣe wá fẹ́ fi sàlàfíyà kọlifáì gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tí ó fi wá jẹ́ pé àwọn ni wọ́n máa pàṣẹ l'Ógbómọ̀ṣọ́ kò yé mi tí ọ̀rọ̀ ẹ̀sìn Ògbómọ̀ṣọ́ fi wá ká mufti ìwò lára tó ń sọ yí pé ní kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ó yọ tọ́líákò lórí múmbàrí tẹ́ mufti ìwò ọmọgbà tí wọ́n kọ́ múmbàrí Ògbómọ̀ṣọ́ tí mufti ìwò ọmọgbà tí wọ́n kọ́ tí ó máa wá pàṣẹ ń bẹ̀ kò yé mi rárá ẹ wò jẹ̀bi torí àná Muhammad tàbá sọ páwọn sàlàfíà àwọn òsì fún kankan kọjá pé wọ́n wá dógún lẹ̀ tàbá ní kò sí tí ń jẹ́ sàlàfíà kọjá wàhálà àti ìdààmú àti kí wọ́n lè bá ẹ̀sìn jẹ́ wọn dúró ni ẹ dákun ẹ̀yin ayé ìjọ mi ìwo àwọn ní alùsùnà wálídà máa ìjọ mi ìwo ló ń ṣe bíi tiwọn ní gbogbo tí wọ́n bá wà ìjọ mi ìwo ní fagídí sẹ́sìn ìjọ mi ìwo ní mú àwọn èèyàn ní dandan ìjọ mi ìwo ní ń ka àwọn èèyàn ní pátí dandan gbọ́dọ̀ sí ti wá ẹfẹ́ ẹ̀kọ́ ẹ̀dá kan ọjọ́ mi nínú ayé àbí àwùjọ mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣé kálukú ò mọ̀ ṣe tiẹ̀ ẹ wá fẹ́ ẹ̀kọ́ o mufti ìwo má kọjá yàrá rẹ o má kọjá yàrá rẹ o má ti orí bọ́ọ̀nù lẹ́kọ̀ọ́ má bàa gbóòórùn ara rẹ o ọ̀rọ̀ ní jù bá ń lọ tí kíní kan bá ń gùn dákun torí Ọlọ́run ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ tẹ́yìn ò bá dé oko bàbá ẹnìkan rí ni ó sọ pé kò sẹ́ tó ti bàbá àwọn sórí gbogbo tí ń gùn ẹ̀yẹ mufti ìwo wallahi ìsúnmọ́bílà wà á kàn dá ìtàn burúkú kalẹ̀ lórí parí àti gbogbo òwú ni torí kò ní tán láyé Ògbómọ̀ṣọ́ pọ̀ kọjá pé kéèyàn ó kọ lẹ́tà sọba abẹ pé kó sọra rẹ̀ káfá náà kókó mọ tí ń ṣe ẹ sọ fáfá náà gbogbo ẹ̀yẹ yẹn ẹ tètè kìlọ̀ fún mufti ìwo ogun tó fẹ́ fà yìí agbára rẹ̀ ò lè ka 100 times kò sí tó kan mufti ìwo pẹ̀lú ọ̀rọ̀ Islam tá à ń ṣe l'Ógbómọ̀ṣọ́ kí mufti ìwo lọ sọ́ra rẹ̀ tààràtàrà wọ́n ní ìpadà fún nìyẹn ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ salamu alaikum gbogbo wa pátá tá a dijọ́ ń jẹ́ ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ gbogbo wa pátápátá òní bó bá sọ̀rọ̀ lóòótọ́ ọba wa lè jẹ́ kírísítẹ́nì àmọ́ jẹ́ kírísítẹ́nì o kò jẹ́ kírísítẹ́nì o ó ń lọ̀gá gbogbo wa ń bẹ̀ kí ló kàn ti tiẹ̀ ń bẹ̀ ìtọ́ bàbá ti fẹ́ náà láfẹ́ sọ́ba àlúwo tí wọ́n máa ṣe tó fẹ́ lu ẹ̀ sẹ́nìkan yìí lọ́wọ́ ẹ̀wò ni kí wàá lókàn tó fẹ́ bẹ́ẹ̀ wá s'Ògbómọ̀ṣọ́ lásìkò tá a wà yìí tí èèyàn bá jẹ́ ọmọ ọkọ̀ ìlú kan tí ẹnìkan láti tafẹ́ máa wá bí rẹ̀dẹ̀rẹ̀ ọba ìlú yẹn lára tó wá níwọ̀n ṣe sùúrù ìwọ́ dákẹ́ ó yẹ sọmọ ọkọ̀ ìlú yẹn nìyẹn tẹ́mi ò bá lè rí ọba ìlú kan fi kí àáfà rádaràdà kankan mọ́ kó má rí ọba ìlú tèmi fi ó ká lùkú ṣe bá ṣe wù Islam kọ́lẹ̀ ń dìfẹ́ndì o ẹ má fi Islam bójú o tàbá rí tí ò dá nínú Islam Ògbómọ̀ṣọ́ fúnra wa látúnṣe ìsára lò ilẹ̀ ẹgbó kan ní màá bá túnṣe ò jẹ́ bó ṣe jẹ́ salamu alaikum wọ́n fòkó mi dáná ọjọ́ kan lè yẹn kọ́ o ẹ kìlọ̀ fún mufti ìwò kó mọ̀ tí ń ṣe ọ̀rọ̀ Islam Ògbómọ̀ṣọ́ òkan salamu alaikum onítọ̀wọ́ ṣe nígbà tá à ń sọ fọ́mọ tọ́lé ayẹjọ́ náà tó múra kankan ọdẹ ó lọ opportunity ó misuse yẹ from now Imam Abibullah Ayílára ni Imam Ògbómọ̀ṣọ́ àgbà báyìí tí n bá tún gbọ́ pé Imam àgbà Ògbómọ̀ṣọ́ Imam tọ́lé àkàn ikú pamọ́tọ̀ ní. ọba Gandhi ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọ́n fa Imam Abibullah Ayílára kalẹ̀ gẹ́gẹ́ bí Imam Ògbómọ̀ṣọ́ Imam àgbà gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti ilé àtòkò wọ́n fa àwọn kalẹ̀
pé ìmáàmù wa tuntun ló gbọ́mọ̀ṣọ́ nìyẹn. bàbá wa mudirul markaz amirul mu'minin wọ́n sì wá announce ẹ̀ jáde ní ẹnu gbogbo rábìtọ̀ wípé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wádìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ research a rí wípé ẹni tí bàbá wa ọba Ògbómọ̀ṣọ́ ọba ló Ògbómọ̀ṣọ́ fà kalẹ̀ gbogbo rábìtà fọwọ́ sí ẹni tó fọwọ́ sí ni. ìmáàmù Abibu ní ìwà ìrẹ̀lẹ̀, ìmáàmù Abibu ní ẹ̀kọ́, ìmáàmù Abibu tó tẹ̀lé, ìmáàmù Abibu ní tìjú. So gbogbo rábìtà gbà pé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ìmáàmù Abibu láyà ìlara ní ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ. àṣẹ látẹnu ọba ìlú Ògbómọ̀ṣọ́ ọba Gandhi ọba Ṣọ̀ún kọlọmba ni lọ́ra ẹ̀mí bàbá náà. Now you are talking. èmi ló gbé tó yẹ kó bá ti ṣe tipẹ́tipẹ́ nìyẹn. èmi ló gbé tó yẹ kó bá ti ṣe tipẹ́. báwo ni tí o tó nǹkan ṣe máa dààmú dídí ọba lù. nígbà tá à ń sọ fún ọmọ tọ́lé àyẹ̀jọ́ náà ó múra kankan ọdẹ ó lọ opportunity ó misuse yẹ. jama à ń sọ fún pé ipò tó dé yìí ìyá àmọ́tọ́lọ́ ń wò débẹ̀ you are not worth it, you are not worth it. àmọ́tò kò sẹ́ni tó dọ́lọ̀ ń lẹ́bi lórí bó ṣe gbé lápájá sípò. bóyá iṣẹ́ àwọn òbí ẹ̀kan ni o, bóyá ṣe ilẹ̀ àbábó ti jẹ́ ó tà ti dépò nìyẹn dá fi ẹ̀kọ́ lò fi làákàyè lò. àwọn wèrè kan wá kó táyà sí lẹ́sẹ̀ ó náà wá ń sáré ó ti wá ṣubú báyìí ó yẹ wá gbé dìde padà kárí. Saheed Shittu ti ń larí mọ́lẹ̀ ó yà lọ para rẹ̀. àfa tọ́líà kì í ṣe Ìmáàmù Ògbómọ̀ṣọ́ mọ́ ó yá ẹ lọ para yín dáhùn tó ṣẹlẹ̀ ẹ lọ ṣe ń tẹ̀lé sí kárí náà ẹ displace stubbornness yìí. From now Ìmáàmù Abibu láyà ìlara ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àgbà báyìí tí n bá tún gbọ́ pé Ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ Ìmáàmù tọ́líà kan ikú pọ́ńtọ̀ nìyẹn. torí kó tó dà bẹ́ẹ̀ aṣọ fún kẹ́rù gbéraga wọ̀ ìlú òjá kankan lójú ẹ̀ ọba àlú òjá kankan lójú ẹ̀ gbogbo àwọn afá arábìtò òjá kankan lójú ẹ̀. àwọn wèrè tí ti lẹ́yìn lọ́jọ́ náà afá ní nàlí fàtàtà hádì ìfọ̀tún wáyà wá kálímà ìmọ̀ òkú fún alẹ́ ìbàkọ́ wá. láàkàrà fi húsìnì ní fàtà tíwà ìlìmìhà ìkànnàmì gẹ́rì ayá ìrìdá wà. àfáàní nàlìfàtàtà ẹ̀rí ọ̀dọ́ ènìyàn ìnàlìfàtàtà ìjọmọlúwàbí èèyàn àdínkọ̀tún wáyà wà. ìtìjú ẹ̀ ó dàbí ọgbà ní fún tí ó mọ̀ sọ kó ń bi gbogbo aburú, yóò mọ̀ sọ kó ń bi ìmọ̀ràn ọ̀tá. ìtìjú tó bá ní yóò mọ̀ sọ kó ń bi ète ọ̀tá. ìtìjú tó bá ní yóò mọ̀ sọ kó ń bi àwọn àṣìṣe. ìtìjú tó bá ní yóò mọ̀ sọ kó ń bi tó lè ti ṣubú. ìnàlìfàtàtà àdínkọ̀tún wáyà wà. ẹ̀rá ìní tìjú ti tọ́lé aṣọ́gbà ìní sí ìtọ́jú mo sọ fún àwọn dìde nìkan ó ń gba àlùfáìsì ní láti bòmí. ó yá àwọn ọba àlú Ògbómọ̀ṣọ́ ti fa Ìmáàmù Abibu kalẹ̀ báyìí kó ní ìmáàmù tìlú òun. ó yá kí tọ́lé aṣọ́gbà ọ̀tà kó tó kù falẹ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kátùrí náà. gbogbo àwọn wèrè tí fún lámọ̀ràn míì ó yá kí wọ́n sọpọ́tì ẹ̀ nísìn. Saheed Shittu ti ń larí mọ́lẹ̀ ó yá dìde bóyá wọ́n jọmọ̀ Ògbómọ̀ṣọ́ kó lọ tó Ògbómọ̀ṣọ́ kó ní kò tẹ Ọlọ́run ó fẹ́ òkọ̀. à ń sọ̀rọ̀ pa authority, à ń sọ̀rọ̀ pa àṣẹ ìyẹn wá ń fi àìmọ̀kan ignorance ẹbí display mọ̀ tó ń pè ní authority. ó dà bẹ́ẹ̀ mọ̀ tẹ́ǹṣe tó tẹ́ bá mọ̀ tẹ́ǹṣe ni ẹ mọ̀ pé ìtọ́ba àlú bá fẹ́ nínú ìlú ẹ̀ ló fẹ́ tí ò bá fẹ́ kò fẹ́ ni ẹ bá kú. ó yẹ gbogbo ẹ̀sìn jésì kẹ́ni ọba tọ́jà ti Abibu jẹ kẹ́ni kò tọ́ kó yẹ kó jẹ. èyàn wá ń bínú ẹ̀ ńlá mọ́lẹ̀ kí ló kan ayé àìnítìjú ti tọ́lé aṣọ báyìí nísìn ẹnìkan òjò lójú ọba àlú òjò lójú. àwọn àfà gbogbo àwọn bàbá tó bá bẹ́ẹ̀ bí nínú rábítà àwòrán bí ń tí torí àwọn dìde tó ń ti lẹ́yìn wọ́n ti wá ti bàbá yìí nísìnyí mo fẹ́ wo tó fẹ́ ṣẹlẹ̀. ìnàlìfàtàtà àdìkọ̀tún wáyà wà ilé ọ̀dọ́ tó fẹ́ ṣubú nípò gíga ìwọlé mi ṣe wà sí mu oníwà àti ó ti bọ́ fún tọ́lé àbá ìwòlè wúlò mọ́. àsìkò tó yẹ kó fi ṣáì gbọ́rọ̀ mi kó mú lò. ọba ń sọ̀rọ̀ náà ń sọ̀rọ̀ àwọn rábítà sọ̀rọ̀ náà ń sọ̀rọ̀ àbí omi òkúkú mọ̀ tó fi lọ́kàn balẹ̀ kí mufti ìwò nísìnyí tí tó ń ti lọ́lẹ́ tọ́lé alẹ́yìn kó bọ́ọ̀ta kó wá tó Ògbómọ̀ṣọ́ kó wá yìn kó sọ́lé alẹ́gbọ́mọ̀ṣọ́ lórí gbogbo tọ́bọ́nẹ́sì ìyẹn wá display ẹ̀ mọ̀ pé abẹ́ ìgbádùn tì ìnàlìfàtàtà àdìfọ̀tún wáyà wá afá ní ìrì ọ̀dọ́ ìtìjú ẹni ọgbà rẹ onífẹ́ǹsì ẹ onídàbòbò ẹ níbi gbogbo tí jẹ́ àbúrú kálímà yìí mọ́ o kù fún ní alẹ́ yìí bàkọ́ wà jẹ́mọ́ ó dàbí omi tá ara gbà yíká omi tí ń bẹ́nu gànga omi tí ń bẹ́nu mọ́ o jẹ́mọ́ yóò máa wà ń bẹ̀ títí láíláí ni orí kò sí tó fẹ́ sàn gbà lọ omi tá a kọ sínú táǹkì tí táǹkì ò bá ti jò inú bí táǹkì náà lórí ó máa wà kódà kó lọ́dún kan
innal fatata hadiqatun wa ya'wa kalima mawqufun alayhi baqwa la khayra fi usnil fatati wa ilmiha afani o safa nimbe èmi mo gba be mi mo gba o wúlò bó bá ti lẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ náà ni ó bá gboyè tó bàjẹ́ àìlẹ́kọ̀ọ́ náà ni ó bá gboyè tó níjẹ́ gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ àti ìdòyẹ ẹ máa ń tẹ̀ ń ṣe làákàyè ẹ ṣe làákàyè tẹ́lẹ̀dá àwọn òbí yín ìyá àwọn òbí yín ìgbìyànjú àwọn òbí yín tó bá tì í dépò gíga tán ẹ má fi àìlẹ́kọ̀ọ́ àtà ìmítẹ̀ríba ẹ má fi tìra yín ṣubú bíi tìmọ́mù bíi títọ́lẹ̀ Ògbómọ̀ṣọ́ jàmá ẹ má fi tàyí níjọ ni lójú àwọn àgbàlagbà òjọ yín lójú ẹ má fi tìra yín ṣubú bẹ́ẹ̀ ni ètí bẹ́ẹ̀ ni ẹ la khayra fi husnil fatati wa ilmiha nkana mi gèrè ayá ìdáhùwà àfáàní gbogbo ìmọ̀ tó wù kọ́ mi ènìyàn ó mọ̀ ó bá ìdádí ó bá sànàwí ó tún wá túrábù ó lọ Kuwaiti ó lọ aziari ó lọ Masari jama àbò lọ Madina àbò lọ Saudi ó lọ Riyadi ó tún wá lọ kéwùsì ó tún bá sàtíkẹ́ẹ̀tì wọn bẹ̀ gbogbo eléyìí ni òkú lò fún ẹ nkana mi gèrè ayá ìdáhùwà bó o bá ti ní tìjú tó fi lò ó tó o bá ti lẹ́kọ̀ọ́ tó fi lò ó gbogbo ọmọ yóò padà gbé sí ni ìwọ lọ léèwé ó bá masters ó bá degree ó bá PhD gbogbo ó padà wéèsì náà ni nítorí tó o bá ti ní làákàyè tó fi lò ó tó o bá ti lẹ́kọ̀ọ́ tó fi lò ó ìmọ̀ yẹn bẹ́ẹ̀ ṣiṣẹ́ àmọ́ ìlẹ́kọ̀ọ́ yóò padà mọ dìfí tó yóò mọ dìfí tiẹ̀ ní tí ń ṣẹlẹ̀ lásìkò yìí nìyẹn so ọ̀rọ̀ mi ò ti bẹ́ẹ̀ lọ ẹni fẹ́ ẹni kọ̀ látẹnu èmi àfáàdù dínì àlàkí kí bàbá ẹ̀ gbẹ̀ẹ́ nílùú bàbá tèmi ló Gbómọ̀ṣọ́ ìmáàmù Àbíbù láàyè ayélujára òun ni ìmáàmù àgbà lè Gbómọ̀ṣọ́ tí bá tó gbọ́tọ́ lé àkàn ẹ tó sọ òfò ló tọ̀ wọ́n ṣe ìbá tó gbọ́dọ̀ tó gbọ́kàn tó ní lásìkò tọ́rọ̀ tó dà bó ṣe dà yà wú fún òun àgbà bá bí ẹni kó pé méjì bí ẹni kó ju bó ṣe wà lọ ọba ti pàṣẹ o ọba ti pàṣẹ nìyẹn kò sẹ́ni tó yí àṣẹ ọba padà àwọn ará bí tàdé ti gbòǹtẹ̀lú ìmáàmù Àbíbù láàyè ayélujára ẹ kú oríire oríire náà ní dìbàjẹ́ níta ìdìbò bá kú bàjẹ́ lẹ́nu kò ní dá bọ́lọ̀ sí bàbá yìí náà nù láwọn àṣẹ láwọn àṣẹsí bóun bá ṣiṣẹ́ sí báwo lórí yóò ṣe jẹ́ ti ọlọ́run ní jẹ́ inú ṣiṣẹ́ o ìmáàmù Àbíbùlá ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ o ẹ ní ṣiṣẹ́ lọ́dọ̀ ọba lu yín ẹ ní ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ará lu yín ìmọ̀kímọ̀ kò ní kùn yín ní kùkùkùn bẹ́ẹ̀ ni ṣètánì ò ní tì yín ẹ lòpò náà lálògbó lálòtọ́ ẹ bá lóhun ò ní gbà yóò kẹ́ sàn kú dáadọ́ lásán ni ọláyà nẹ́bùwà Muhammad àwọn arábìtà ti sáyẹ̀nsì lẹ́nu àfáwà àgbà nítorí ti fi lé mú òdìrú tí wọ́n ti ànáǹsì ẹ̀ ẹjẹ́ àwọn ọ̀dẹ́gbọ̀dì tí ò ní gbà òfin tí wọ́n fẹ́ ṣe torí mo rí báwọn èèyàn bínú gan lórí nẹ́ẹ̀tì mo rí báwọn èèyàn ń para ó dàbí kí wọ́n lọ bá mo ní rúdà yálà yìí àbàbà wọn sì tó bẹ̀ Allahu Akbar so ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ mo kí Imam Ayélujára bí ẹkú oríire mo sì kí ọba wa Ghandi Ògbómọ̀ṣọ́ pé ẹ̀yin náà ẹkú ipò àgbà ẹkú túlù ṣe ìlú òní túmọ̀ yín lórí ọláyà nàbà Muhammad ọlá la ilaha illallah ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ìlú ẹ̀rọ kọ̀ọ̀kan wa náà ò ní bàjẹ́ ìwà gbéraga tí já níbọ́ láti kò tó ga ọlọ́run aláàánú èmi bẹ̀ ọ́ dákùsọ́ mi bẹ̀ ó sọ gba àwọn ọmọ mi náà bẹ̀ ọláyà nàbà Muhammad àti gbogbo etí tí ń gbọ́ mi ọlọ́run kó sọ kálukú wá ń bẹ̀ o ìwà tí máa ń yẹni nípò ọlọ́run dàkún wọ́n fún wa wo ọlá wàlà hàwlà wàlà quwwata illa. gbogbo gbà á bọ́ ta á mọ fún mọ̀mọ́ tó lé alálẹ́ pé á bu ìmọ̀mọ́ tó lé apò ní ìbàlújẹ́ o bẹ́ẹ̀ sì ni ẹ̀yin gan tí ẹ gbé ìbàlújẹ́ tí ń gan ju ti ìmọ̀mọ́ tó lé àyẹn lọ ẹ fojú hàn àṣírí yóò tú mo ti sọ wẹ́ẹ̀ nìkan mi wọ́n bá wù yẹn pè wá ẹ̀ bá láti dọ́mọ́ àlè ìmọ̀mọ́ tó lé òun kọ́ ni problem Ológbòmọ̀ṣọ́ àwa ni problem ara wa àwa gan ni ọ̀tá ara wa àwa là ń fẹ́ ìdíra wa síta àwa gangan la nífẹ̀ẹ́ kábíyèsí èmi ò sínú yín dé èmi ò sí ọ̀tá ìlú bàbá mi láyé bẹ́ẹ̀ yìí bá wá jẹ́ lérí ibú èèyàn bẹ́ẹ̀ yẹn bá ṣe lérí ibú kéèyàn mọ̀ sọ́dún gúrúùpù láwọn tí wọ́n ń pè wọ́n tó bá làṣẹ ọmọ Ògbómọ̀ṣọ́ kẹ́nìkan ó sì gbé lọ síbi tí ó yẹ kó gbé lọ. lórí ọ̀rọ̀ yìí ọlọ́run kò sí àforíjì kún fún kó wá ní. àwa ilà dá àwa ilé yẹn bù ó bá di ọ̀la ń sìn tí n bá lè ṣàdúrà fún tí n bá kàn lọ adákọ̀ lọ́nà tọ́lá péré tí mo ní kí mo wá ṣàdúrà fún wọn ẹ sọ pé mo ti yọ ọmọ àlè abẹ́ẹ̀ níwẹ̀
ẹni ó ti gbàbọ̀dé ìṣàdúrà fún Imam Tọ́líà o bó wà ní tàwọn tí wọ́n wà tí wọ́n ń pera wọn ní kódà gan àwọn tí ọba wò pé àwọn èèyàn mi rèé àwọn táàjọ wọn ṣiṣẹ́ èmi ìṣe mi ò sínú àwọn sáàfù ọba Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ bàbá Ghandi mi ì sínú àwọn sáàfù mi ì sínú àwọn tí wọ́n ṣe láàfin àwọn tí bàbá gan wò pé àwọn èèyàn mi rèé tẹ́ẹ̀sì wá jẹ́ alábọ̀dé fún ọba Ọlọ́run ó tú àṣírí láìpẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ sá sí abẹ́ ẹ̀sìn láàmúṣẹ́ tẹ́ ẹ jí ọmọ ìlú tẹ́ ẹ sá sábẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ. wáríyà ń ṣàkáritún bẹ́ẹ̀ bá ti lè dúpẹ́ wà á máa ń tún tí ìgbàgbọ́ yín sí ìrọ̀mọ́ Ọlọ́run tẹ́bi yín dúró pẹ̀lú Ọlọ́run Olúwa ní wa kana Allahu shakiran aliman òun Ọlọ́run ọba tí máa ń fi ọpẹ́ san ẹ̀san bẹ́ẹ̀ni kẹ́ni tí bá ń dúpẹ́ ni ọba onímọ̀ ló mú Ọlọ́run ọba ọpẹ́ òun náà lọ́lọ́run fi máa ń san ẹ̀san kẹ́ni tí bá ń dúpẹ́ ara àgọ́ àrùn náà ló tútù níbi là ń shakartum la azidannakum wa la in kafartum inna azabi lashadid Olúwa ní là ń shakartum bẹ́ẹ̀ bá ti lè ronú wò fífi Olúwa mà sóore fún wa tẹ̀ wá dúpẹ́ fọlọ́run Ọlọ́run ní la azidannakum èmi Ọlọ́run ọba ò dáadáa ní kóbi àti àlékún fún yín Olúwa wá tẹ̀síwájú oníwàlà ìsàkáritún bẹ́ẹ̀ bá ti wá rò wípé tọ́ èyí tọ́lọ́run sì yí àwọn màmá lóore Ọlọ́run sóore fún yín ẹ̀ dúpẹ́ fún Olúwa ní àzábì láṣẹ̀lẹ̀ ìyà òun Ọlọ́run ọba ìyà tó le koko ni lórí àwọn tí èyí dúpẹ́ Ọlọ́run àwa dúpẹ́ má jẹ wá ń yà owó gbogbo àwa mùsùlùmí òdodo l'Ògbómọ̀ṣọ́ àdúpẹ́ fọ́lọ́run gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ àfòbáyọ̀ àsìkò ń dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ò máa lé wa kún lóore kọ́pẹ́ wa náà ò lè máa lé kún wala la ilaha illallah wala Muhammadu rasulullah sallallahu alaihi wasallam gbogbo ẹni tí ẹ wọlé òun náà ni mo fi Ọlọ́run ọba kílẹ̀ ẹ̀kan sí ẹ̀jẹ̀ tó sálámù wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. yà máa sábà lábíbi lẹ́wọ̀ yìí o. ní àná ni àwọn rọ́bítọ̀ ti kágbá conference wọn títí ọdún yìí wọ́n pè ní conference wọ́n ṣe lẹ́kọ̀ọ́ Lagos State 2024 conference táwọn rọ́bítọ̀ ṣe àná òun náà ni wọ́n parí ẹ̀. Ẹ̀dẹ̀mọ̀ fún àbá Mudiru al-Markaz kọ́nà kó bá a sàlékún àlàáfíà ara bàbá náà. Bàbá ti sọ ní ìjẹta wípé tọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá wa Alárojẹ His Royal Highness Imam Oyèdọ́lá Ìwínkúnlé kejì Alárojẹ of Ògbómọ̀ṣọ́ land tí bàbá wọ bá rán wọn sí gbogbo rọ́bítọ̀ níjẹta bàbá wa nítọ̀ àwọn ń ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn dẹ̀ ti ṣiṣẹ́ lórí ẹ̀ débi kan ntí ọba lòun ń fẹ́ yẹn òun náà ni àwọn bá ọba fẹ́ bóyá tí n bá wo bí ó ṣeé ṣe kí n rí kílípù yẹn kí n jẹ́ kí a gbọ́ ṣé kí ní ìsìn láòdì díẹ̀ báyìí ẹ jẹ́ wọn bóyá ó láòdì díẹ̀. èyí ọmọdé tánú Mashallah, ṣé gbogbo wa ti gbọ́ the new third and suburban of Ògbómọ̀ṣọ́ land
by Imperial Majesty Ọba Aláyélúwà Andy Afọlábí Oyè Olúmọgẹ́gẹ́ the third tí gbogbo rọ́bítọ̀ ilẹ̀ Yorùbá Edo and Delta tí wọ́n dẹ̀ fi ọwọ́ sí torí bàbá wa Sheikh Habibullah President General bàbá wa President General Ìmáàmù Adó-Èkìtì nìyẹn bàbá wa Vice President General Ìmáàmù Báńgọ́lá Ìmáàmù Ẹ̀gbá nù àwọn ni Vice President Ìmáàmù Ẹ̀gbá Allahu Akbar Secretary General bàbá wa Duhat bàbá wa wọ́n pọ̀ bàbá wa Mufti Àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá fún gbogbo rọ́bìtọ̀ ilẹ̀ Yorùbá Edo and Delta bàbá wa Sheikh Abdulrazak Oníṣọ̀lá bàbá wa tí wọ́n jẹ́ Grand Patron rọ́bìtọ̀tul A'imma wal Ulama fi biladi Yorùbá Edo and Delta bàbá wa Ìmáàmù Agbọ́tọ̀mí kékeré Ìmáàmù tí the Grand Chief Imam of Oyo State Ìmáàmù Ìbàdàn àwọn náà fọwọ́ sí àti àwọn sàràkí àwọn kàrìnkàrìn èmi wọn ni gbogbo àwọn àti gbà wọlé gbogbo rábìtì àti gbà wọlé tànà yẹn òun ni inú ìdùnnú ti sọ̀kalẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wàláhì tàláì ẹ̀yẹ ni ìdùnnú ti sọ̀kalẹ̀ ní Ògbómọ̀ṣọ́ gbogbo Ògbómọ̀ṣọ́ tẹ ẹni bá wọ Ògbómọ̀ṣọ́ lónìí ẹni pé òun à ń dunnú à ń yọ̀ kọ́lọ́hún mọ̀ sọ ayọ̀ náà di ìbànújẹ́ fún wa à ń dúpẹ́ fọ́lọ́hún dúpẹ́ fún àwọn bàbá wa àgbà ní rábítà à ń dúpẹ́ fún wa fún ìmú kí lórúkọ ẹ̀ ìdúró ti sí Ọlọ́run ìdúró lórí wípé kí ni iṣẹ́ Ọlọ́run ọba ò ní bàjẹ́ mo rí kílípù kan lónìí tí Allahu Akbar Allahu Akbar mo rí kílípù yẹn wàlẹ́kùn sàǹtùlá Sheikh Muslimuddin ẹ má bínú mo tún sálámà yín tipẹ́tipẹ́ Ọlọ́run ò ní dá wa láàmú insha Allah Allahumma amin bákan náà Al-Khalifa Shakiruddin Agara mo kí yín Ọlọ́run kó bá ṣàlékún àlàáfíà gbogbo wa bàbá Mudir wọ́n ń sọ tí mo dẹ̀ kóòtù wọn wọ́n ní ẹni tí ọba bá fà wá òun náà láàgbà lánàá wọ́n ní ọba ti fẹ́ ẹnìkan wá ẹni tí ọba sì fà wá òun náà ní Al-Imam Habibullah Ahmad Tijani Ayilara the second. Àwọn Khalifa Agara congratulations to Imam Ògbómọ̀ṣọ́. Congratulations Ògbómọ̀ṣọ́ lápapọ̀ congratulations a kú oríire. Sheikh Habib wa di méjì. Bẹ́ẹ̀ni. Allahu Akbar. Mọ̀lánà Mudirul Markaz àná ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ dé. Nínú àwọn nǹkan àmì tí bàbá yẹn ṣe lánàá ọ̀kan ni ti ìlú Ògbómọ̀ṣọ́ yìí èyí nìkan làwọn èèyàn tí kò sí ni wọ́n ṣe kinní kan tó jọ èèyàn lójú owó tẹ̀yìn ń wá tẹ̀ bí fi gbogbo nẹ́bu owó tẹ̀yìn ń wá tẹ̀ fẹ́ máa kó tẹ̀lẹ́ ẹ̀fẹ́ fi kúrò lórí ipò tí ò tọ́ sí yín tẹ̀lẹ́ ẹ̀fẹ́ gbẹ́tọ̀ ẹlẹ́tọ̀ọ́ lẹ̀ owó yẹn Mọ̀lánà rí lánàá wọ́n dẹ̀ fọwọ́ gba sẹ́gbẹ̀ẹ́ kan pé èyí nǹkan ni mo nílò àní kí rọ́bìtọ̀ wo máa dàgbà sókè. yà. Allahu Akbar. Ẹnìkan gbé 20 million naira a good 20 million naira ẹnìkan gbé fún bàbá Mudirul Markaz wípé mo fi ṣe ayẹyẹ ọjọ́ ìbí fún yín like birthday gift ẹ̀bùn ayẹyẹ ọjọ́ ìbí Mudir sọ pé owó yẹn èmi kọ́ ni mo ní rọ́bìtà inú àkáǹtì rọ́bìtọ̀ ní kẹ́ ẹ ṣe sí àṣebó ti tán ni ẹnìkan náà tún wá òun náà tún wá gbé 10 million naira pé birthday gift yín bàbá Mudir ní ìhùn èmi kọ́ rọ́bìtọ̀ náà ni ẹ tún sẹ́ǹdì ẹ̀ sínú ẹ̀ sẹ́ni gan ní má nìyẹn ṣá 30 million ó sì ń tàn bàbá yìí ó jọ bàbá wọn ọmọ tó jọ padà ọmọ tó jọ Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Ilory
nígbà wọ́n gbé mọ́tò lọ fún bàbá náà lánàá ìtí bàbá sọ nígbà èmi kọ́ ni mo dọ́kọ̀ tó o bá fẹ́ gba ọkọ̀ yìí èmi nìkan kọ́ ni mò ń jà fà ó yá lọ gbé fún ìmáàmù Ẹ̀gbá lábẹ́òkúta lọ gbé fún ìmáàmù Ìbàdàn fún ìmáàmù Èkìtì lọ gbé fún ìmáàmù Oǹdó lọ gbé fún ìmáàmù Òṣogbo tó o bá ti gbé fún gbogbo wọn yẹn ká wọ́n á máa gbé tèmi náà bọ̀ wá Allahu Akbar ìtàn wa tún ara ẹ̀ kọ́ ìtàsẹ́kìnì ìtàn tún ara ẹ̀ kọ́ ní àná yẹn Mọ̀lánà Mudirul Markaz Olúwa amásà àjẹkẹ́ ẹ̀gùn lẹ́mìí o amásà àjẹkẹ́ ẹ̀gùn lẹ́mìí o gbogbo àwọn ọ̀tá yín Ọlọ́run o má dùn ọ̀tá nínú lórí àlámọ̀rí yín. Amina ya Rabbi amina. n tí mo sọ yẹn àdúrà ńlá ni. Àmín. Bàbá Mudirul Markaz Ọlọ́run má dùn ọ̀tá nínú lórí àlámọ̀rí yín. Wọ́n la karama anabi níwájú Ọlọ́run wọ́n la rima Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Ilory níwájú Ọlọ́run ìtí Ọlọ́run máa ṣe fún yín táwọn ọ̀tá ó fi máa sunkún ká lójoojúmọ́ ìlàbẹ̀ náà kọ́ lọ́wọ́ máa ṣe fún yín. Kò rí yín ó pọ̀ mo kọ nǹkan lánàá mo ní Lágége lọ̀gá wà sọ fún wa ṣé òun ọ̀fẹ́ gbà wípé Mùdírù lọ̀gá wa Mùdírù làfà wa Mùdírù bàbá wa mẹ́tẹ̀ẹ̀ta fún gbogbo ilẹ̀ Yorùbá Mudirul Markaz gbogbo ilẹ̀ Yorùbá gbé fún yín. Àwọn gbọ́ táwọn kan sọ pé ṣé rábítà nìkan ìyẹn ni àfà tí ń bẹ nílẹ̀ Yorùbá ni rábítà nìkan kọ́ láfà tí ń bẹ nílẹ̀ Yorùbá. Báwo dẹ̀ lé àfà kankan tó mọ̀ jọ ìrọ́bítọ̀? Gbọ́ pé ó yé rọ́bítọ̀ fẹ́ kò lé àfà kankan tó mọ̀ jọ ìrọ́bítọ̀ torí pé tí rọ́bítọ̀ fẹ́ ṣe òun náà ní láti kó ilẹ̀ Yorùbá pọ̀ láti mú ìfẹ́ wọ àárín àwọn àfà mú ìdàgbàsókè wọ ẹ̀sìn nínú ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá jẹ́ kí wọ́n kó gbogbo àwọn àfà yẹn wo iṣẹ́ yẹn ni kí ló gbéra láti Èkó kó lọ sábẹ́kúta kó lọ sí Ìbàdàn kó máa lọ sí Òṣogbo kó lọ sí Èkìtì kó gbàgbẹ́ jáde sí Oǹdó kẹ́ńlá ni ẹnì kankan kọ́ ló sponsor Sheikh Adam ló sponsor wọn owó àpò ara wọn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ títí ò tí ì di dual títì tá à ń lò yìí àwọn ọ̀nà wa ò tí ì di ọ̀nà oníbejì tí ó pé ọ̀nà wóró náà ni inú bàbá yìí kó owó tí wọ́n wọ mọ́tò káàkiri ẹjẹ́ àjọ ṣe ẹjẹ́ àfẹnusọ̀kan ẹjẹ́ àkópọ̀ wàláì ẹni ó bá wá dé lónìí tó wá lóun fẹ́ rọ́bìṣì iṣẹ́ àná òṣèṣe kí gbogbo ayé ó mọ̀ wípé onítọ̀hún yẹn ni ò relevant. bẹ́ẹ̀ni nítorí òyìnbó ayé. àwọn tí wọ́n ń pera wọn ní nǹkan míì tí wọ́n láwọn ò bá rọ́bìtọ̀ sí yìí ẹbí wọn pé ǹjẹ́ ṣé rọ́bìtọ̀ lé wọn kúrò láàrin wọn. sàlàfíà ni àti kìnnì kan ni àti tààwùdù ni àti tútù ni. ṣé rọ́bìtọ̀ lé ẹnìkan pé àlùbá yín ṣe. àwọn ni wọ́n jẹyẹ sí rọ́bìtọ̀ ló láwọn ò bá rọ́bìtọ̀ ṣe. àìwá bá rọ́bìtọ̀ ṣe wọn yẹn kò mú kò dá àṣeyọrí rọ́bìtọ̀ dúró nílẹ̀ Yorùbá Edo and Delta. wọ́n ṣe wọ́n dẹ̀ ń fẹnu kò lórí àwọn tí wọ́n bá fẹ́ ṣe. ẹ̀gbọ́n gbọ́dọ̀ sọ fáwọn mùsùlùmí nípa ọ̀rọ̀ hajj Olúwa ní fún mà àfíìdù min haythu afada an-nas lẹ́yìn náà dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ síbi táwọn èèyàn dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ. ó ṣèèkì kọ̀ọ̀kan ní gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta àti wọ́n ń fi ẹsẹ̀ rọ́bìtọ̀ ńlá yẹn kò tí ì sí ti ń jẹ́ Edo and Delta Yorùbá stéètì 6 gbogbo wọn pátápátá ni wọ́n ṣe kí ni wọ́n ṣọ̀kan gbogbo wọn ni wọ́n kó jọpọ̀ ẹ̀yin ẹ̀ta lọ́wọ́ kan wá sọ pé ẹ̀yin ò ṣe papọ̀ pẹ̀lú àwọn jàmá yẹn papọ̀ yíyẹn dẹ̀ ní Ọlọ́run ò ní kó mú ààyè bá wọn bínú tí wọ́n bá ṣe nǹkan kan yẹ ní tí wọ́n ṣe ta ni wọ́n fi bù ta ni wọ́n fi tó létí kí wọ́n tó ṣe ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni. mo dẹ̀ tún sọ gbogbo ẹgbẹ́ Islam
gbogbo àkójọpọ̀ àfáà nílẹ̀ Yorùbá lónìí tí ó bá fẹ́ dìde nísìnyí yóò máa dìde lábẹ́ ọ̀mbrẹ́là rọ́bìtọ̀ ni. gbogbo àkójọpọ̀ àwọn onímọ̀ àwọn àfáà tí wọ́n bá fẹ́ kójọ lóbi yìí sì wọ́n máa bẹ lábẹ́ ọ̀mbrẹ́là rọ́bìtọ̀ ni. gbàwájú since 1964. ẹ̀rìn nígbà tí àwọn Ittihadul Wa'izin tí bàbá wa Akéwùgbà Gold Sheikh Taofeek Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú ẹ̀ àmì ìrù wọn àwọn fẹ́ kójọ ẹ kóra àwọn ọ̀dọ́ pé ẹja wa náà máa bára wa sọ̀rọ̀ ẹja máa ru wáàzí tá a máa ṣe ẹjẹ kẹ́nu tí wàá ní oṣù ọ̀kan lórí wáàzí àwọn ọdún kan má kójọ òun àmọ́ rọ́bìtọ̀ ni wọ́n máa bẹ lábẹ́ ọ̀mbrẹ́là rọ́bìtọ̀ ni. kábẹ́ẹ̀sì ni máa ń pín nísìnyí kó dẹgbẹ́ kínní yìí ó kó ká ìta fẹ́ ṣe ẹnu wọn ò ní padà kù ìkó ẹnu yẹn iná ni ó máa kóra yíyọ sábẹ́ rọ́bìtọ̀. ìtàwọn rọ́bìtọ̀ wà fún mi yẹn. so wo àwọn àfáàlẹ́ Yorùbá yẹn àṣẹ ọba àlú ọba tó ní ìlú ọba ló ní ilẹ̀ ọba ló ní ìlú ọba ba lórí ohun gbogbo. bẹ́ẹ̀ fẹ́ gbọ́ nìyẹn ntàwọn ó dẹ̀ máa sọ nìyẹn. ẹ gbọ́ àmọ́ ntàwọn ó máa sọ nìyẹn pé ọba ló ní ilẹ̀ ọba ló ní ìlú ọba ba lórí ohun gbogbo. bẹ́ẹ̀ni. mùsùlùmí ìlú tọba ní í ṣe. bẹ́ẹ̀ni. ìsẹ́ni ìlú tọba ní í ṣe. bẹ́ẹ̀ni. ẹ̀sẹ̀ inú ìlú tọba ní í ṣe. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀sìn tí ò bá wù tó wà nínú ìlú gbogbo èèyàn tí ò bá wù kó máa bẹ nínú ìlú wọ́n máa bẹ lábẹ́ ọba ni. bẹ́ẹ̀ni. ìdí ń jẹ́ kí ọba ba lórí gbogbo nìyẹn. bẹ́ẹ̀ni. ìlú fà tó fi jẹ́ wípé ẹnìkan ò ní joyè ìlú oyè tí wọ́n fi ìlú pé wọ́n pe ìlú mọ́ oyè yẹn lára má ẹni tó bẹ́ẹ̀ joyè yẹn lára àfi kí àṣẹ rẹ̀ wá látọ̀dọ̀ ọba. surely bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí bẹ́ẹ̀ gangan ni. bẹ́ẹ̀ ni o. àfi kí àṣẹ rẹ̀ wá látọ̀dọ̀ ọba. àmì wọn kò ní fẹ́ dọ̀ àkùnjọ mẹ́ta mà ájí àdìdáyà lálùbáríkà púpọ̀ tí ó bàjẹ́ fún yín á kú oríire mà. oyè tí wọ́n máa pe ìlú mọ́ ọ lára kìíní kan o ìlú báyìí àtẹ̀rẹ́ gbọdọ̀ wá látọ̀dọ̀ ọba. mo wo kílípù kan ní nǹkan bíi ìfintọ́sẹ̀ méjì sí mẹ́ta nísìnyí. àwọn kan ni wọ́n lọ kó jọ ní ó dàpé ní ilẹ̀ Ìjẹ̀ṣà àwọn kan wá lọ kó jọ olóyè kan nínú àwọn olóyè. ìwé tẹ wá kà yẹn sí báyìí ọ̀pọ̀lọpọ̀ yẹn àrójútu ẹ̀ kéwú tẹ́lẹ̀ lọ ké ń Sáúdí ké ní Mẹ́kà yìí ké ń gbogbo ẹ̀ àràpẹrẹ gidi rere lára ọ̀pọ̀lọpọ̀ yín kí ṣe gbogbo yín sáyà kí ló dé wọ́n fi ṣe yín ni ikọ̀ ògbé kan bí òwú jàǹgó tọ́wọ́ jẹ́ pé bí àfọ̀ ọ̀bá ronú gidi àti rán ọmọ lọ Sáúdí lọ kéwú ṣe ẹrú ọmọ bàyẹn ni àti rán ọmọ lọ Cairo rán ọmọ lọ Medina lọ gbogbo ẹ̀ lọ kakéwá lọ Iran lọ gboyè Syria lọ kakéwá lọ kọ́ ìmọ̀ wá òbí tó bá nílà ká ẹ̀rú ọmọ bà wọ́n ni ẹ̀rú ọmọ bà wọ́n bí wọ́n ti ń dé ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ wà nù ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń sọ ìwà nù wọn ò fìwà kún kéwú tí a ń kọ́ yìí wọn à fìwà kún ọ̀nà wo lẹ́ abẹ́ máa fi ṣe wáàsí tí ó fi dùn ẹrù yàn nẹ́bì kalẹ̀ sallallahu alaihi wasallam pé òpin ẹni tó níwà tó dáa jù láyé àtọ̀run pàdé Muhammad sallallahu alaihi wasallam ni ẹ̀yin sì sọ wà nù gbogbo àwọn bàbá yín yìí ilẹ̀ ń wọ́nlẹ̀ gbogbo àwọn bàbá yìí ní ọjọ́ yín lójú gbogbo àwọn àfáà ńláńlá tó ṣiṣẹ́ ribiribi tó ṣiṣẹ́ ńláńlá kalẹ̀ yìí àtàwọn tó ti kú àtàwọn tí ò kú gbogbo wọn lẹ̀ ń ṣépè lé kí ló dé ẹ wá ní ká lajú kalẹ̀ ká máa wò yín ìrànkẹ́ ìbẹ̀sìn Islam jẹ́ tẹ́pá wà tá àkàgé gan wá bẹ́tà ọ̀pọ̀lọpọ̀ yín àyànjújọ́ ọ̀pọ̀lọpọ̀ gan lọ àyànjújù yín lọ
torí àwọ̀ sọ̀wánù ọ̀wọ́ wọn bá tá a mọ̀ tá a fi ń sin lọ́rùn yìí ajé kọ́ bá wa lára mu ìwà nábì yọ lára wa kí wàá lápẹẹrẹ tá a mọ̀ fi pè yín láàfáà gidi kí ni àpẹẹrẹ báfà méjì bá tiẹ̀ wá ń jà kí ni àfáà kẹta tàfáà kẹrin tó yẹ kẹ́ máa gbè lẹ́yìn èèyàn ni tó yẹ kẹ́ máa gbè ní ẹ̀yìn tẹ́ parí ìjà tẹ́yìn gangan ń jà ẹnìkan ló ń pòwe jọ kàn wọ́n ní inú tó bí àfáà tó fi jánà mọ́ mọ́tò lẹ́nu tí ò wojú ọ̀nà bínú bá bí àwọn tá a kéwú kí láṣẹ àfikún náà kó fi sọ rẹ̀ sọ́yàn ìgbà tẹ́yìn tẹ́ ka kéwú tẹ́ lẹ lọ Cairo lọ Mọ̀dínà lọ ka kéwú tẹ́ sọ ìwà nù pátápátá tẹ́ sọ ìwà nù tí ò sápẹ̀rẹ̀ ìwà rere kankan lára ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá lárò jinlẹ̀ ò ní fẹ́ rán rẹ̀ lọ́lọ́ ka kéwú bẹ́ẹ̀ kéwú yẹn nìkan lẹ́ mú wá ẹ sọ wà nù sọ́hùn ẹ sọ ìwà nù síbi tẹ́ ti lọ kéwú ṣé bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ ìwà yẹn hàn lára wọn lọ́hùn kí ló dé tẹ̀yìn ò mú wà tí yín wálé tẹ́ gbàgbé wà sí Cairo tẹ́ gbàgbé ìwà gidi sí Medina tẹ́ gbàgbé ìwà gidi sí Syria kéwù yẹn nìkan lẹ wá mú wá àwọn àgbàlagbà ọjọ́ yín lójúmọ́ àwọn ẹgbẹ́ bàbá yín lọ́sìn Islam yìí ẹ̀ ń fi wọ́n ta yín ni àwọn náà máa fi yín ta yín ni oníyàwó mẹ́ta bí kí wọ́n pè ẹ́ àti tó dàbí nàgí múfútì ọjà agbó ọ̀gbọ́n ògbé kan àfọ ọjà agbó náà ìkó ògbé kan bí òwú jàǹgó ibo lẹ ti ń ríra yín he gan ibo lẹ ti ń ríra yín he ẹ̀dẹ̀ ń sara yín jọ ni mufti pò náà fẹ́ dẹ́gbẹ́lẹ̀ àmọ́ bí rọ́bítà ló náà sọ ni òun fẹ́ dẹ́gbẹ́ kalẹ̀ ẹnjìníà ń bẹ lára àwọn lọ́ọ̀yà ń bẹ lára àwọn kìnnìkan ń bẹ lára àwọn tíṣà ń bẹ lára àwọn adájọ́ ń bẹ lára àwọn ṣé pẹ̀lú wòsì yìí náà ṣé pẹ̀lú wà rédèrèdè yìí náà àwọn sì lajú kalẹ̀ kẹ́kọ̀ọ́ wa nuná ẹ tẹ̀lé mi ká lọ jàre ẹ tẹ̀lé mi ká lọ mo fẹ́ fi àfáà kan hàn yẹn gbádùn wọn dáadáa àbọ̀ nkòbókò ni wọ́n mo fẹ́ kọ́ bá mi já múfútì ọjà agbó kọ́ bá mi já nkòbókò dáadáa wọ́n bá mi ṣe nkòbókò mo ṣe làákàyè fún ọpọlọ ẹ̀ tó dorí kọlẹ̀ yẹn kí wọ́n bá ń búrọ́ọ̀ṣì ẹ̀ sókè fún wàdà oníyàwó mẹ́ta ì ń bọ̀ wá fún ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ń bọ̀ wá fún ẹ làákàyè tí gbogbo yín ò ṣe yára làákàyè fún yín oníyàwó mẹ́ta pé bí mẹ́rin wọ́n sì pé ni bó ṣe mẹ́fà náà ni a mójútó ẹ dáadáa má wọ́rì a mójútó ẹ bàbá alágége lẹ́fẹ̀ẹ́ mọ́ fi ta yín grandpa yín lẹ́fẹ̀ẹ́ mọ́ fi ta yín grandpa bàbá má wọ́rì a mójútó ẹ dáadáa gbogbo tó wà lára rẹ tí ń ṣe yankanyankan abẹ gbọ́n dànù má wọ́ sá farabalẹ̀ à ń bọ̀ wá fún ẹ oníyàwó mẹ́jọ akọọlẹ oníyàwó mẹ́jọ wọn ní Saudi ló ti lọ kéwú ṣé ẹ̀kọ́ tẹ̀yìn lẹ kọ́ ń Saudi àwọn bàbá yẹn ni ẹ máa fi búlé àwọn bàbá yín tọ́jà àfà ńláńlá ni kẹ́ máa fi yájú sí ẹ ṣayé yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin àfà yẹn má báyé jẹ́ ẹ má báyé yìí jẹ́ ẹ dẹ̀ jọra yín lójú íńtánẹ́ẹ̀tì yìí jẹ́ wàá là yín lójú gan ẹ̀ ń rówó ń bẹ̀ ẹ wá sọ iyì ara yín nù àwọn àfà àgbà ńláńlá tó yẹ kẹ́ ẹ máa fi wá sí pọ́nlé láwàtẹ́ pé àkàkéwù gan tí àrífín bá fẹ́ wáyé ẹ mọ̀ ṣe wá sí fún wa pé ẹ̀yin lágbàlagbà fín àwọn bàbá wa ẹ̀yin lẹ wá ya nǹkan síta lẹ ya ìyàkuyà má wọrí oníyàwó bẹ́ẹ̀ á mójútó ẹ dáadáa má wọrí á mójútó ẹ lẹ́jọ́ mẹ́ta yìí o ti ń ṣe mo ti rí fọ́nrán rẹ ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n á mójútó ẹ dáadáa má wọrí sá farabalẹ̀ dáadáa farabalẹ̀ mo wò ẹ́ dáadáa ọ lára tó gbà kòkòkò sí oníyàwó mẹ́jọ ọ̀kánjú ọkùnrin ó ń ṣekúṣe oníyàwó mẹ́jọ ojú ò tiẹ̀ tiẹ̀ ojú ò tiẹ̀ mùdírù ló ń ta sí bàbá wa mùdírù ló ń ta sí má wọ́ọ́rí àmójútó ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni gbogbo yankanyankan tí ń bẹ lára abẹ gbọ́n má wọ́ọ́rí búrọ́ọ̀ṣì onírin ń bẹ pẹ̀lú ọmọ tó da àáfò ẹ̀ a máa fọ ẹ tó máa mọ́ ṣáká pẹ̀lú nàkí mufti náà àáfò ẹ̀yin méjèèjì tẹ́ máa mọ́ àáfò yín tẹ́ mọ́ ṣáká gbogbo ìdọ̀tí ara yín yẹn búrọ́ọ̀ṣì onírin níbẹ̀ lọ́wọ́ mi àti ọmọ tó da omi kúnlẹ̀ rẹpẹtẹ àáfò yín tẹ́ máa mọ́ àáfò yín tẹ́ máa mọ́ o
o sì kú àlejò mi oníyàwó mẹ́jọ oníyàwó mẹ́jọ ṣé sìnà láwọn àpò yẹn sì ni àbẹ̀wò oníyàwó mẹ́jọ oníyàwó mẹ́sàn-án má wọrí ẹ tẹ̀lé mi ká lọ ẹ jẹ́ kí bàbá wa àfààní ní yẹn ní àpọ́nlé bàbá wa Jaqmal kó bá yín sọ̀rọ̀ díẹ̀ kan ṣe wá sí ọpọlọ fún yín. ṣe rí i pé ẹ̀san ti ń dé o ẹ rí i pé ńgbà tọ́rọ̀ yẹn kọ́ bẹ̀rẹ̀ tẹnu lè mọ́mọ́ ọjà gbódùn ẹ rí i pé náà ló gbé sórí íńtánẹ́ẹ̀tì tí ń pariwo tí ń tú bí ejò tí ń tú bí ṣèbé táwọn èèyàn tí mọ̀ wá rẹ̀ ẹ rí i pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló tò sẹ́yìn ẹ̀ bíbà tí a ń lérò wípé bàbá wa Imperial Majesty Ọba Ghandi yan lèmọ́mọ́ àgbà jẹ ni táwọn èèyàn rò nìyẹn torí gbogbo tí ń sọ jáde gbogbo wáàsí tí ń ṣe jáde gbogbo ọ̀rọ̀ tí ń pariwo jáde ń làwọn èèyàn ń gbọ́ bàbá Ọba Ghandi òkú ṣe fídíò kankan fún gbà yẹn à ń kàn fọ́ lẹ́nà báyìí ni wọ́n ń wò ó àwọn ń wò ó ń gbà yẹn pé bóyá ọmọdé ní dààmú ẹ̀ ni kò tiẹ̀ yá wọn ẹ wàá rí ẹsẹ̀ báyìí ẹ rí i pé ó ti wá hàn sí gbogbo àgbáyé wípé ọmọ àparò lélẹ́yìí o kò ṣeé gbé babẹ́ fún àwọn tí máa ń gbé kà kò ṣeé gbé sábẹ́ fáwọn tí máa ń gbé kà ẹnìkan bàbá wa lágége ọkà làwọn ń gbé ti wọn gbogbo àwọn ń kórè gbogbo ìgbà ni ọkà ń yọ sọ wọn pèmí lọ́rẹ́pẹ́tẹ́ ẹ rí i wípé òwe ni o àwọn ń tọ́ ọmọ jáde gbogbo ìgbà ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn ń tọ́ wọn jáde gbogbo ìgbà ni ẹwà yín tẹ wá lẹ lọ yunifásitì lọ gbogbo ẹ̀yìn àpẹẹrẹ rere wo gan la fẹ́ rí lára yín báyìí pẹ̀lú jàǹdùkú àwa náà ti dé sí yín lọ́rùn o àfojú yín rí mẹ́wàá àfojú yín rí ibi ọta sí yẹn ọta yọ àyè ogun gèrè kọjá ewé ẹ̀yin méjì sì ni wọ́n ń pè kánà láníyàwó mẹ́ta àbí oníyàwó mẹ́rin ẹwọ́ mi ọ bà ọ́ wọ́n lọ́mọ Ìbàdàn ni wọ́n lọ́mọ Ìbàdàn ni oníyàwó mẹ́ta àbí mẹ́rin wọ́n pè ní ọwọ́ ó sì bà ọ́ ò lè escape ẹ̀ ọ jẹ́yà ọ jẹ kò bókó ọ̀rọ̀ àyẹ sẹ́ni ọ jẹ kò bókó ọ̀rọ̀ ṣé bàbá wa Mùdílẹ̀ máa fi ta yín ẹgbẹ́ ni yín ẹgbẹ́ ń bí wọ́n kán ṣe lẹ́yìn àfa sọ̀rọ̀sọ̀rọ̀ yìí mọ̀ wọn ara yín fa pàdélẹ́tẹ̀lẹ́ mọ̀ wọn ara yín wọ́n ní Saudi ló ti lọ ké kí wọ́n nìyẹn túmọ̀ sí kéwúlẹ̀ lọ ké mú àwálé náà mú àwálé àpẹẹrẹ àfa gidi lára yín èmi ò tiẹ̀ fẹ́ rí mi fẹ́ rí o torí bá a ṣe ka kéwìyà àpónú àdètẹ̀lẹ́ àfa burúkú àdètẹ̀lẹ́ yẹn àfa rédèrèdè ẹ̀yin àfa tó jẹ́ wípé àwọn tó jẹ́ bàbá káàtì ẹ̀ yọ pé ẹjọ́ jẹ́ àfa kú omi bẹ́ẹ̀ tó túrọ̀ bàbá yín tẹ̀yìn ń yẹpẹrẹ gbogbo wọn táwa wá ponú ni ẹ̀ ń tẹ́ pé ẹgbẹ́jọ ni wá tẹ̀ wá ń yẹ̀yẹ́ àwọn bàbá wa láwọn tó jẹ́ bàbá fẹ̀yìn gangan tẹ̀ ń yẹ̀yẹ́ wọn ẹ̀ wá láwà tá àkẹ́kẹ́ wá ponú àwa tẹ̀lé ru yín àbá gbà ti ru yín àlégbà ti yín ẹ̀kọ́ rere la fẹ́ rí kọ́ àwa tá àkàkéwú tá àmọ̀ kankan lẹ́yìn ká máa ṣerú yẹn kẹ́yìn tẹ́ kakẹ́ wọ́n máa fọ̀rọ̀ ọ̀rọ̀ àlùkùránì bọ́ wa nísìnyí àwa táwa kakẹ́wú nínú wáàsí tẹ̀sí làtọ́ wa fi ń tọ́ yín sọ́nà ọbọ̀ lọ́wọ́ yín ọbọ̀ kéèyàn lọ ìlú ọba kọ́ lọ kàwé kéèyàn lọ Saudi lọ kéwú àbí kéèyàn níwà pẹ̀lú ẹ̀ àbí ká níwà o àwa mùsùlùmí ẹ má jẹ́ ká tara wa kìrìsìtẹ́nì ọ̀dà kọ̀dá iná wọn wọ̀ oníṣẹ̀ṣẹ̀ ọ̀dà wọn ọ̀dà iná wọn wọ̀ àwọn sì níwà kalẹ̀ yìí àwọn tá aláwàdì jẹ́ ná ìwàdà àfikọ́lọ̀ nǹkan sànú wa àfikọ́lọ̀ nǹkan sànú ẹ̀sìn Islam o àfikọ́lọ̀ nǹkan sànú wa gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n láwọn lọ Saudi lọ kéwì yìí sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n láwọn jáde yunifásitì yìí àwọn bàbá yìí ọ̀jọ́ wọn lójú rárá gbogbo àwọn bàbá wa tẹ́ ṣiṣẹ́ ribiribi kalẹ̀ tí wọ́n ṣe iṣẹ́ tó dáa kalẹ̀ àwọn ní àti ọ̀pọ̀lọpọ̀ tíra tẹ́ fi kọ́ yín léwé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tíra tẹ́ fi ń ṣe wá sí iye àwọn ni wọ́n kọ gbogbo ẹ̀ ni wọ́n ṣàìsùn lórí ẹ̀ ni wọ́n ronú lórí rẹ̀ ni wọ́n bẹ́lọ̀ lórí rẹ̀ kọ́lọ́n tó gbà fún ọkọ tó tẹ àwọn tíra yìí kalẹ̀ ẹ̀yin wá lo tíra wọn fà wọ́n fi kọ́ yín wé ẹ mọ̀wé wọ́n fi kọ́ yín kéwú ẹ mọ̀ kéwú àwọn tó wá ṣe tíra kalẹ̀ yìí ò wá jọ yín lójúmọ́ kò jọ yín lójúmọ́ ẹ wá láwàá tá àka kéwú pàápàá yín lébo la fẹ́ pọ̀ yín lé sí ìfò la fẹ́ pọ̀ yín lé sí abẹ́ bá ṣe ń wọ́ wọn lẹ́la náà mọ̀ wọ́ yín lẹ̀ ẹ̀yìn aláì lọ́pọ̀lọ́ yìí a mọ̀ wọ́ yín turuturu ni ẹ̀yìn àfáàrí dèdè yìí a mọ̀ wọ́ yín ni
a máa wọ yín wọn kú wọn lẹ́lẹ́ ni ẹ̀yin ò tẹ́ wa ibi àwọn tó bá fẹ́ ta sí àwọn bàbá wa yìí tájẹ̀ ní ọ̀fẹ́ ta sí wọn ta ló tó ta sí wọn lẹ́yìn irú yín kájẹ̀ pé àwọn míì fẹ́ ta sí wọn irú yín lẹ́mọ̀ dìfẹ́ǹdì wọn lẹ́jẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ lẹ́mọ̀ sàpọ́nlé fún wọn àpọ́nlé tẹ̀yìn bá ń ṣe yẹn àwọn míì tó bá fẹ́ ta sí wọn láti bòmí ẹ̀rú ọmọ bà wọ́n wípé ẹni táwọn yẹn ń pọ́nlé tó báyìí ìwé tẹ́ ẹ wá kà ń ẹ rí i pé mufti ìlú Ìwó ó ti tún fọgbọ́n ó ti tún fẹ́ máa pẹ́ mọ́ ti lèmọ́mù àgbàlú Ọ̀yọ́ tẹ́sẹ̀sẹ̀ yàn bàbá olóríire àfáà wa ìmáàmù ńlá ìmáàmù Bilal mi ò rántí olùkọ́ yòókù mọ́ ẹ rí i pé àfọ olórí alálùbáríkà ni wọ́n ọlọ́mọ àjẹkùn oko mo ti jẹ́rìí bàbá yìí lọ́ọ̀yà ni wọ́n wọn ò ní gbòòsì láàyè sáré ọba wa lọ́yọ̀ọ́ Aláàfin tìlú Ọ̀yọ́ bàbá yẹn orí wọn pé làákàyè ń bẹ lórí wọn o bàbá yẹn ní làákàyè gbogbo mẹsẹ̀ ń rọ́ọ̀sì bàbá wípé ẹ fún wa ń lè mọ́mú òǹgbẹ lè mọ́mú tí ń gbẹ wá ti pẹ́ bàbá ní kíyàn kàn kọ́wọ́ bá pò kó mú ẹnìkan jáde ọmọ ọlọ́run fa ẹ jábí pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn ni torí òun ọ̀fẹ́ yẹn lè mọ́mú jẹ́ ọmọ bú òun o abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ lè mọ́mú ògùn àtọ́ ti kó kálukú lọ́gbọ́n ó ti kọ́ oníkálukú lọ́gbọ́n ó ti kọ́ oníkálukú lọ́gbọ́n kọ́bọ̀ tó yẹn lè mọ́mú sí wọn ronú sí dáadáa wọn kọ́ bọ̀wé kọ́ bọ̀ gbogbo ẹ̀ bí wọn ò sì kọ́ bọ̀wé náà yọ lọ́rọ̀ tó dáa nú yọ lọ́rọ̀ tó dáa o kì í pé yọ àgbẹ̀wò eré mọ́mbàrí tán yọ wà sọ ọba di toothpick yọ máa fi tayín bíi ti lè mọ́mú ọjà gbó ẹ̀wà rí yẹn sìn ẹ̀ rí i pé ẹ̀kọ́ lọ́lọ́ fi kọ́lẹ̀ Yorùbá pé gbogbo ẹni tábà yàn ló lóye àfi ká ronú sí i dáadáa bí wọ́n ṣe rọ́ọ̀sì bàbá wa tó bàbá ọgbà bàbá ọgbà o bàbá ọgbà tí bàbá gbé surprise jáde lọ́ọ̀yà bàbá gbé jáde ní ìmáàmù odidi lọ́ọ̀yà ni wọ́n lọ́ọ̀yà ńláńlá jàǹkàn odidi lọ́ọ̀yà ni wọ́n pè báyé àfà yẹn lọ́ọ̀yà ni bàbá wa lọ́ọ̀yà ni wọ́n ṣé a mọ̀ pé ń tọ́ jẹ́ lọ́ọ̀yà táwọn ti mòfin ẹ̀ rí i pé wọ́n bára mu bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó lè ti bàbá gbọ̀ngbọ̀n àkùnrin tó lè tì mọ́mọ́ ọ̀yọ́ gbogbo o then làákàyè ń bi ọgbọ́n ń bẹ lọ́ọ̀yà la pé lọ́ọ̀yà yàtọ̀ àwọn tó mú òfin tí wọ́n mọ òfin níbi òfin sọlọ sí wọn mọ̀ ìfún àtẹ̀dọ̀ òfin wọn mọ̀ àwọn gangan ni à ń rò jáde ẹ rí i pé bàbá wa fi làákàyè sí wọn fọgbọ́n sí kọ́dọ̀ Ọlọ́run fi yìn wọ́n Ọlọ́run wa ní da àárín àwọn méjèèjì rú torí pé ayé tó lágbára Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run ní dàárín wọn rú kò ní dàárín wọn rú ẹ rí i pé mufti Ìwó Báyà Sẹ́ndì tí tó ń wá bí òsè jọ rẹ̀ wọn ní ìlú Ọ̀yọ́ ló jẹ́ ṣe fídíò kan fún ẹ pé ẹ rọra o àlejò ọ̀ràn ẹ mọ́ gba àlejò ọ̀ràn lọ́yọ̀ọ́ o ẹ mọ́ gba àlejò ọ̀ràn nínú mi dẹ́dùn wọn wo fídíò yẹn dáadáa mọ̀ pé bàbá wa Akeem Owóadé náà ó wò wá Aláàfin mọ̀ pé àwọn náà ó wò dáadáa àìmọ́mù wa náà mọ̀ pé àwọn náà ó wò àlejò ọ̀ràn nìyẹn wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ wàá rí wípé mufti ọjà àgbó ó ti tẹ́ mufti ọjà àgbó ti tẹ́ ó sì ti tẹ́ tipẹ́tipẹ́ ó ti tẹ́ láti ìgbà wọn ti fi wé láwàní náà fowó sí wé láwàní fún báyìí àtìgbà yẹn ló ti tẹ́ yẹn ló ti tẹ́ kó wá jẹ́ wípé odidi àáfàá tó pèrè láàfàá ìmáàmù tó fẹ́ fi ẹ́ jẹ oyè òun pẹ̀lú ọba ìlú kò sí àlàáfíà láàrin wọn ọba àtẹ̀kọ́ lọ́jẹ̀bi ìmáàmù yìí wàhálà rẹ̀ pọ̀ tó ń kálukú náà ń rí i kọ́mọ̀ àsílà káyè fún lè mọ́ mufti yẹn láti wí pé yọ́ọ̀bì mọ́mù ọgbà ni kò ní gbà ní kó tiẹ̀ tún àárín wọn ṣe kó tún àárín àwọn méjèèjì ṣe ìyẹn ọba wa bàbá wa His Imperial Majesty àti lè mọ́mù bàbá òkú bẹ́nibọ́dì jà àwọn náà ń bá bàbá jà kó tọ́ sọ́nà ọ̀nà tó rìn tí ó fi rìn tí ó yẹ ọ́ tó jẹ́ pé ìgbà tó náà wá tó wá do èyẹn tó wá du oyè yẹn tápẹ̀rẹ̀ rẹ̀ ó wà hàn láàrin ìlú pé ọmọ ìlú gidi wọ̀lú ẹ̀yin lè mọ́mọ́ Ọ̀jágbó yìí lò náà tún wà agídí jẹ wá pọ̀ ju ti lè mọ́mọ́ Ọ̀jágbó yìí lọ́wọ́ ríra wọn he ìkún ògbé kan ni bí òwú jàǹgó ẹwà nìyẹn sí báyìí bàbá wa mùdí lọ́fẹ́ máa fi ta yín abẹ́ẹ̀ rí i pé ọkọjá bẹ́ẹ̀ àwọn àáfàá yìí gan Ọlọ́run kan ṣàánú wa nífa Ọlọ́run kan ṣàánú wa àwọn tó tún wá kàwé tẹ́rò pé
ìmọ̀ tó solo gidi ọ̀pọ̀lọpọ̀ wọn gan dàbí ẹni wípé làákàyè òbí bẹ́ẹ̀ sí ń bẹ̀ fún kéde gbogbo wọn o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pé àwọn ọ̀làjú ọlọ́run kó ṣàánú wa kọ́lọ̀ mọ́jẹ̀ kún ó fi ọ̀làjú yìí bẹ́ẹ̀ sí Islam jẹ́ torí pé àwọn tá a ka kéwú gan ojú àgbàyàn tí ń gbà míì ní bá gbé wá sí kalẹ̀ báyìí ojú àgbàyàn tí pé sáwọn afáwa náà lélẹ́yìí ọlọ́ọ̀bọ̀ bá wa tọ́ yín sọ́nà yóò tọ́ yín sọ́nà pẹ̀lú agídí yìí agídí pọ̀ o agídí pọ̀ irú eléyìí tí ọba ṣe fídíò ẹ̀ káwọn ìyàwó rẹ̀ kọ́ yàbíyàwó ẹ̀ pé ìyàwó mẹ́ta ló ní bí mẹ́rin sí ni káwọn kan ó dúró lọ́wọ́ ọ̀tún káwọn kan ó dúró lọ́wọ́ òsì mọ́ bu so pé díẹ̀díẹ̀ bàbá díẹ̀díẹ̀ fídíò rẹ̀ ti ń dá ṣe yí òfin tirẹ̀ kò mọ fídíò ṣe rárá. kéèyàn wá dúró kó pèrè láàfáà kó pèrè lẹ́nu tó kàwé tó nímọ̀ tó lóye ọmọ àpè mùdírù ní píríncípà kan ẹjẹ àjàkádàlẹ̀ kankan tó ń ṣe kankan tó ń ya gbogbo téèyàn bá dà láyé yìí ibo lèyìn ó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn olùkọ́ni àwọn tí ń kọ́yàn lèyìn ó ti bẹ̀rẹ̀ o fẹ́ di àáfàá ni o fẹ́ di dókítà ni o fẹ́ di lọ́ọ̀yà ni gbogbo tó bá lè kọ́ fẹ́ dà láyé yìí ọkọ̀ gba ìmọ̀ níbi tí màá solo sí ìmọ̀ yẹn ní ọ̀wá jẹ jáde lára ẹ pẹ̀lú iṣẹ́ tọ́tọ́tọ́ bá fi gbé ni ló fi jọmọlúàbí ló fi ju èèyàn àpẹẹrẹ gidi wo ló wà lára rẹ̀ ẹ rí fídíò kan tó ti ṣe sẹ́yìn tí ń bínú burúkú yẹn ibẹ̀ mo ti rí pé irú ìró kò yẹ kí lè máa mú Ògbómọ̀ṣọ́ wa bá pé I'm sorry jàre lè máa mú ọjà gbó kò yẹ kí lè máa mú ọjà gbó yẹn ó sì nà kọ́ wọgbó tó bẹ̀rẹ̀ kápẹ́rú eléyìí tó fi jẹ mufti yẹn tèmi ń wò tí sọ pé onímọ̀ yẹn òun lèmi rò pé yóò sì lè máa mú ọjà gbó létí tí ó sì létí wípé bàbá bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ báyìí ni ẹ mọ̀ ṣe wá mọ̀ ẹ mọ̀ sẹ́yìn mọ́ ní tọ́ jẹ́ ní tí kò dáa tí ẹ̀gán tó burú jáì kírù rẹ̀ wá wò sùn kó ní mùdírù lòún fẹ́ máa bú àbẹ́rẹ́ ìpọ́ kọjá bẹ́ẹ̀ ẹ̀rí pọ́ kọjá bẹ́ẹ̀ ọmọ àparò náà àmàbà àparò nù àmàbà àparò ọmọ àparò ẹwà rí yẹn sìn ẹ̀rí rí pé mò ń sọ fún yín pé ó ti forí kó bí èèyàn bá forí kó gbogbo àwọn tó ń gbé sábẹ́ wọn yìí èmi ò tiẹ̀ rí nẹ́ẹ̀fì jọmọ́ ìsìlámù ṣé mufti ìlú wo lásọpọ̀ jọmọ́ mùsùlùmí kọ́lé mi tí mi máa kéwì gan mọ́ bẹ́tà rẹ̀ mufti ìlú wo tákù gbogbo tiẹ̀ jàǹdùkú ní kò sápẹrẹ àpẹrẹ rere àáfàá kan lára rẹ̀ èyí tó náà fi jẹ mufti yìí náà dìgbòlugi gbáà ni dìgbòlugi pátá ni ó wá jẹ́ pé ìkan ògbé kan bí òwú jango ẹwà nìyẹn ilà wa fi ń pariwo àwa tá a jẹ́ mùsùlùmí ojú ń tì wá àwa tá a jẹ́ mùsùlùmí tá a kì í ṣe àáfàá ojú ń tì ọ̀pọ̀lọpọ̀ wa nípa àwọn ìwà yín tẹ̀ ń wù yìí ojú ń tì wá o ojú ń tì wá gan o torí wípé ẹ̀yin làwọn máa fi yan gan àkúrà nẹ́bì láyé mọ́ kíkà náà Al-Qur'an tẹ́ ń kà yìí náà ní sallallahu alaihi wasallam àyè kíkà tẹ́ ń kà fún àyí náà ní bàbá ń gbàdúrà àdàrúkọ àdàrúkọ gbogbo ẹ̀sìn là fi rántí ànábì pétọ́ ànábì ló gbé ẹ̀sìn wá sáyé ẹwà nìyẹn sìn ànábì lọ́lọ́run fi fún gbàtà wàhálà ànábì mọ́ ta láàmú àwọ̀ gẹ́gẹ́ bí aṣíwájú ṣe bẹ́yìn àfa yìí náà ni ẹ wo bí tẹ́ da ayé rú dé báyìí iṣẹ́ àfa yẹn gẹ̀ fẹ́ jẹ́ kó wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mọ́ ẹ̀sìn ní bàjẹ́ ẹ̀yin kàńdà ti mọ̀ yín àfojú yín rí pitipiti ẹ̀yin kan dàfà á fi ojú yín rí pòsàpòsà àfojú yín rí tí ò wá sí àpẹẹrẹ gíà kí yóò sápẹẹrẹ rere kankan lára yín tí ò sí àríkọ́ṣe àwòkọ́ṣe gidi kan tí a lè sọ wípé àáfàá gidi lélẹ́yìí ọ̀rọ̀ gidi ló ń jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ rere ló ń jáde lẹ́nu rẹ̀ ẹ wo àárín yẹn ẹ lè lọ yunifásitì ẹ lọ wá ẹ lẹ́yìn ẹ gba kíní kan ẹ gba sàtífíkẹ̀tì ẹ gba pòfẹ́sọ̀ kí ni tó wá hàn nú ayé yín gan àwọn tí ó kàwé yìí gan wá bẹ́tẹ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ṣé báwọn tí ó kàwé yìí ṣe tíra lẹ̀ lọ rẹpẹtẹ ìyẹn mélòó ló ṣe tíra nù yín ara yín náà kúkú sọ mélòó lọkọ tíra nù yín dókítà ni mí pòfẹ́sọ̀ ni mí èmi ò pé pòfẹ́sọ̀ mi ò pé dókítà kí ni àwọn nǹkan rere tẹ́ ẹ gbé ṣe nílẹ̀ Yorùbá yìí kí ni àwọn nǹkan rere tẹ́ ẹ gbé ṣe ní ẹ̀sìn Islam gangan gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín ṣe wá dàbẹ́ ni pé ọlọ́mọdé ká sì sọ ọlọ́ọ̀ni jẹ́ ká ẹ̀ dalẹ̀ Yorùbá rú ẹ̀tọ́ láti fẹ́ wulẹ̀ tì yín o abẹ́ wulẹ̀ tì yín ẹ̀ lè rí ilẹ̀ Yorùbá yìí dàrú
mufti lọ̀gá yín àti rí bẹ́ẹ̀ ẹ rí i pé gbogbo alákòbó mufti àti ra mú pátápátá kò tó bẹ́ẹ̀ ojú ti mufti kẹ̀ mufti wo ń bo mufti wo ń bo tí ò jẹ́ rọ́bà lú ẹ̀fín ọwọ́ ayanu gbàgà ọmọ sọ pé sọ àwọn tó fẹ́ bú ẹni ẹ̀rí pé mufti ayé ti parẹ́ máyé lára ó ti parẹ́ máyé lára mo ń pariwo àìchẹ́ǹgì wa rẹ̀ mufti ìwé yẹn wọ́n tó gbà kò sọ́gbọ́n tó fẹ́ dá sí wọ́n gba mufti yẹn lọ́wọ́ rẹ̀ ìmáàmù tó lòun ṣe ibi tó ti ń kírun jímọ̀ yẹn wọ́n yọ igbákejì lè mọ́mù wọn padà gbé bẹ́ẹ̀ dì mọ́wọ́ sí ẹ dì mọ́wọ́ sí ẹ ní padà rí ọbalẹ̀ ó ti tún ta sọ́yọ́ ń sìn báyìí